Hello. Ẹ̀yin èèyàn mi, a kú bó ṣe ń lọ o. A kú ìyálẹ̀ta, a kú ìrọ̀lẹ́, a kú ọ̀sán, ẹ kú alẹ́. Bẹ́ẹ̀ ni níbikíbi tí ẹ bá wà tí ẹ ń gbọ́ wa pẹ̀lú àsìkò tẹ wà lọ́hùn. Nǹkan bẹ̀ o. Wọ́n ní ìyàwó bàbá láti ṣe ìyàwó kábíyèsí, ìyàwó bàbá kábíyèsí, yes, step mother. Àwọn tó ń fẹ́, wọ́n ní ẹni tó bá fẹ́ kú re, ọwọ́ ara ẹ̀ ló máa fi fà. Wọ́n ní ìyá yẹn, wọ́n ní ṣe ló ń kà. Ṣé mọ̀ pé spiriti tó ń bá Naomi lò, spiriti yẹn ò ní jẹ́ kí gbogbo àwọn ṣe bí ẹ. Kán lọ láì jìyà, wọ́n gbọdọ̀ jìyà. Bíbélì sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà. Wọ́n ní ṣe ló tún ń kà ó, pé gbogbo nǹkan tó ń delay tí kábíyèsí ò ti fẹ́, tí wọ́n ti ṣe renew union kábíyèsí àti Naomi, òun ló fà. Òun níbi kan tóun ti lọ ṣe ètùtù yẹn. Tọ́ ní kó òun mú ẹran, nǹkan tó lè mú ẹ̀jẹ̀, nǹkan bí ẹ̀jẹ̀ kó mú wá. Wọ́n ló lọ ra màálù kan, cow, àbí òun ló ń jẹ́ màálù. Ó ra màálù, ó ra gbogbo nǹkan tó lè mú ẹ̀jẹ̀. Wọ́n ṣà ni wọ́n ló mú lọ, pé wọ́n fẹ́ fi ṣe ètùtù yẹn. Pé kì í ṣe ojú tòun ni kábíyèsí àti Naomi máa reunion. Pé kì í ṣe òun. Wọ́n lòun delay ẹ̀. Ó yẹ kán ti ṣe nǹkan tó ní ṣe láti ìjọ yìí. Pé ibẹ̀ tó òun ló ń ṣe kiní yẹn tó fi dé pé ó delay. Wọ́n ní kí kábíyèsí àti Naomi kan dáríji òun. Wọ́n ní ṣe làṣírí yẹn ṣe tú. Ẹni tó yẹ kó jẹ́ ìyá fún kábíyèsí, àṣé ọ̀tá ni bàbá nípa rọ́pò lọ fẹ́ wá obstacle láti wá dá lérú. Ó ga o. Mi rò pé ìyá yẹn bímọ fún bàbá. Àwọn tó wá dá lérú wọn pọ̀ gan. Ẹ wo bí kábíyèsí inú kan inú rẹ̀. Bí kábíyèsí ṣe ń ṣe màmá yẹn bí ìgbà tó ń ṣe bí ìyá ẹ̀. Ó ra mọ́tò fún, ó ṣe birthday fún, ó ṣe gbogbo ẹ̀ fún, ó gbé lárugẹ. Nǹkan tó yẹ kí ìyá kábíyèsí máa jẹ, òun ni step mother wá ń jẹ. Still kò tẹ́ lọ́rùn. But Ọlọ́run ló mẹ́jọ dá. Wọ́n máa ṣe ìṣó. Ẹ̀yin àbínú ẹni, ẹ̀yin aṣebi, ẹ máa ṣe ìṣó. Ọ̀tẹ̀ yìí máa bò yín mọ́lẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ire máa túbọ̀ máa bá Naomi àti kábíyèsí títí láé àti láéláé. Torí gbogbo bó ṣe pé òfo ló já sí, gbogbo ìtàn ṣe yìí. Òfo ni gbogbo nǹkan wọn já sí. Ǹjẹ́ àṣírí ò ti tú? Ó lòun delay. Kí ló ń delay? Wọ́n kàn lè delay ni, but iṣẹ́ ìyanu gbọdọ̀ ṣẹlẹ̀ ni. Ọlọ́run gbọdọ̀ mú ìlérí ẹ̀ ṣẹ lórí Naomi àti kábíyèsí. Bẹ́ẹ̀ ni o. Ó lòun ṣe tí ìdí yìí ni wọ́n sọ pé kì í ṣe ojú òun ni Naomi máa return sí ààfin. Àṣé gbogbo nǹkan tí gbogbo wọn jọ ń ṣe nìyẹn. Mary á sọ pé kí over her dead body ni Naomi máa wà. Àṣé ìyàwó bàbá ẹ̀ náà sọ pé over her dead body. Ṣé mọ̀ pé wọ́n jọ ń ṣe hand to hand. Punishment tó tọ́ àti tó yẹ Ọlọ́run fún gbogbo wọn. Wọn ò fara re lọ. Ẹ kàn rí wọn nínú internet tó máa múra rẹ̀gẹ̀dẹ̀. Ẹ rò pé bóyá àwọn náà ní problem tó ní láyé yìí ó ju yanrìn òkun lọ. Bọ́n ṣe wà yẹn. Wọ́n rò pé owó ni gbogbo nǹkan. Money is everything. Money is not everything. Owó tí Mary á ní tí ò ní fọkànbalẹ̀. Ìyàwó bàbá rọ́pò pẹ̀lú bó tún ṣe wà nínú ọlá ńlá kò ní fọkànbalẹ̀. Kọ́ máa ṣe nìṣó ẹ̀yin àbínú ẹni. Bẹ́ẹ̀ ni ẹ máa ṣe nìṣó. Wọn ò ní sọ fún yín. Bí kábíyèsí ti lọ mú Ògúnjàre sí ààfin, Ògúnjayé àbí Ògúnjayé ó ti mú sáàfin. Ó máa pa wọ́n lọ ìṣó. Ó máa fún wọn lẹ́gba ìṣó.
Bẹ́ẹ̀ ni, ẹ̀yin kẹ̀. Ẹ sọ wípé kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ wípé ẹ lágbára, ẹ ní agbára ti Ọlọ́run, agbára tí agbára èṣù ó ní agbára èṣù dà níbi tí Jésù ti ń jọba. Agbára yín wà unlimited. Kí ni Naomi ṣe fún yín? Àìní nǹkan kan tí Naomi ṣe fún yín yẹn, òun ni ìyà yẹn fi ń jẹ yín dáadáa. Ṣé ẹ mọ̀ pé gbogbo àṣírí wọn kò sí ní kòbò? Wọ́n try, Ọlọ́run á tú wọn láṣìírí. Wọ́n tún fi ìdí jálẹ̀. Wọ́n tún try láti tún ṣe mí. Wọ́n tún fi ìdí jálẹ̀. Ọlọ́run kàn ń fail wọn tó ń fi ìyà ń jẹ wọ́n. Ìyà tó ti ẹ̀ ń jẹ Ashley àti Mariam, òun ló ń lọ lọ́ọ̀kan yìí. Ẹnu ọjọ́ mẹ́ta yìí náà ni Ashley ó parọ́ kan mọ́ Naomi. Ǹjẹ́ àṣírí náà tú? Wọ́n ń sá kolobá. Àṣírí tú náà. Wọ́n máa sá kiri. Tọ́ ọmọ ẹni tó ń lé wọn. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n gbé lè wá síwájú yín. Mo ní kí n tún gbé lè sí tì gbọ́ yín. Ìyàwó bàbá rọ́pò. Mo ti jẹ́rìí bàbá rọ́pò. Ó ká pa màmá yẹn. Ó ká pa ẹ̀. Ẹni ibi. Gbogbo pátápátá ara ló máa san gbogbo wọn pa. Àtọ́n bá dẹ́yìn lẹ́yìn Naomi. Gbogbo pátápátá. Wọ́n máa rí náà kànga lágbára Kristi Jésù ọba ìyanu. Gbogbo pátápátá ni ìyàwó. Ọlọ́run á fi ìyà jẹ wọ́n. Pẹ̀lú bó ṣe ń da Naomi láàmú. Ìdààmú ni tán nínú ayé wọn. Wọ́n kàn máa dààmú ni. Wọ́n á lé wọn à ní bà. Wọ́n á wá wọn ò ní rí. Tógo bá jẹ́ ti Jésù Kristi lókè. Ó lágbára o. Kí ló dé? Ẹ tún wò ìyá yẹn, ìyá àgbà yẹn. Ìyá 70. Orí kábíyèsí ló máa mú ìyá yẹn. Torí àdàbí tó wáyé pé kábíyèsí ò ṣe nǹkan rí fún un. Àdàbí tí kábíyèsí bá ro búburú sí rí. Tó ń fẹ́ kí ọkàn wọn ní ò ní balẹ̀. Torí ọkàn kábíyèsí máa balẹ̀. Bẹ́ẹ̀ ni. Ìgbẹ̀yìn ayé yín, ọwọ́ Ọlọ́run ló wà. Jẹ́ ká fi mọ̀ bẹ́ẹ̀. Tẹ́ bá fi Naomi lọ́rùn lẹ̀, tẹ́ bá da ọmọ yẹn láàmú, òun nìkan lè máa ráyé lò. Ṣùgbọ́n pé ẹ̀yin ń dá Naomi tẹ́ fẹ́ dà á láàmú, tẹ́yin ń dà á láàmú. Láì ṣe yín, láì ròyìn. Ọlọ́run ló máa dà fún yín. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré tún gbé ilé wa fún torí a gbọ́ ní íńtánẹ́ẹ̀tì space nísìn. Bí màmá yẹn kan tó tún lọ kà nìyẹn. Wọ́n ló regret tó ń bẹ̀bẹ̀ kiri. Torí pápẹ́ Ọlọ́run, òun ló mú wọn yẹn. Tó bá dẹ pápẹ́ lẹ̀, wọ́n á dẹ́ lẹ̀ fún wọ́n ní wọ́n dẹ́ lẹ̀ fún Naomi. Àwọn tí ká lára náà ló máa tún wá kó sínú tàkúté yẹn. Tàkúté yẹn tún máa mú wọn. Naomi, àbọ̀ Ọlọ́run á dájú lórí ẹ̀. Rere tó wáyé wá ṣe ó di dandan wà á rí ṣe. Kò sẹ́ni tó lè fọwọ́ aago ẹ̀ sẹ́yìn. Wọ́n kàn ṣe lásán ni wọ́n ò lè ever ṣe. Àsìkò ti tó wọ́n máa jèrè. Wàá jèrè àwọn ọmọ ìwọ náà jèrè. Bóun nìyẹn sì. Ibi kábíyèsí ló ń gbé ló ń pọ́nlé. Ta ni kábíyèsí pọ́nlé nínú gbogbo wọn? Àwọn oníṣẹ́ ibi kò lè pọ́n wọn lé. Níbo jẹ́ pọ̀ ní èrú náà fi wá dùn nǹkan mọ́ Naomi lọ́wọ́. Ọlọ́run dẹ̀ ti gba agbára lọ́wọ́ wọn. Ìdúró sí ìbẹ̀rù sí bí ẹni tó gbójú mì, òun lọ̀rọ̀ wọn. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Tí n bá fún yín ní gist yìí tí mo gbọ́ ẹ̀, a jẹ́ pé ẹ ṣé. Mo ní láti jẹ́ kí ẹ tún mọ bó ṣe ń lọ. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá share, kẹ́ bá like. Kẹ́ ẹ dẹ̀ bá wa fi tó kù sí comment section. Ẹ ṣé gan. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye.